mo ti débi ìṣe mi Saoty ọgbọ́n bàbá rẹ̀ ìṣe mi ẹni tí àfiṣẹ́rán tó sì ń kọrin ìrántí bọ́jọ́ ṣe ń yọ̀ là ń yọ̀ tún àfi tí oyin ò bá dùn lórí wa onídùn létí mo kú ti sọ́tẹ̀lẹ̀ Saoty o ṣẹ́rántí pé kó má gbọ́dànù orin mi òní tí orin ẹni ní pẹ̀lú ọlá láéláé títí ẹni ní kò yé ń ẹgbà pé kò létí inú kò ní títà àdìtí ẹni ní kí láti ẹ̀ ń kọ́ náà lẹ́ni tí ó ń fetí ọ̀tẹ̀ ń gbórin wá àfi tí tó bá méjì ọ̀tẹ̀ kú òótọ́ kó dẹ̀ tí o ẹ sọ fún tó bá méjì ọ̀tẹ̀ kú òótọ́ tó dẹ̀ tí kò ní fẹ́ gbórin ìgbìmọ̀ tójú Saoty o. rántí pé ọ̀rẹ́ mi gbìyànjú kó má dàbí ejò tó kọjá lórí àpáta tí ó sì nípa nínú ayé. Òṣùpá àtúntì dóde pẹ̀lú orin àgbọ́yé akórèdé Òṣùpá tí gbogbo àgbáyé sátìmọ̀ tẹ́lẹ̀ pé kí nǹkan ń ṣàròyé bó bá ṣe tọ́mọ làwa ń fò orin ṣàlàyé inú ayé làwà fẹ́ni tó ní akọrin ayé alágbọ̀yé ẹ̀sìn tó ń gbé nínú ayé wọ́n lẹ́kọ̀ọ́ tí ẹ̀sìn kọ́ńkọ́ gbogbo ayé òun lórin Sáyídì fi ń kọ́ ọmọ aráyé. rántí pé ọ̀rẹ́ mi gbìyànjú kó má dàbí ejò tó kọjá lórí àpáta tí ó sì nípa nínú ayé. Ajára mọ̀ gbọ́ o ká kọ́kọ́ gbà wípé ilé ayé ogun ni ogun mẹ́ta kan wá ṣe kókó dandan ni tọmọlábí èèyàn gbọ́dọ̀ jà gbogbo ẹni tó jagun náà yè náà ń jí pọ́mọ ni mọ ara bá tún lè jálè ìyẹn ni okùn àìmọ̀ kan kí la fi ń dèèyàn ìmọ̀ ni kò kéwù kàwé kò kọ́ṣẹ́ ọwọ́ kí wá ní àrídájú kò lè jẹyàn tó ní mọ ara bá tún lè fa kiri ìyẹn ni kájagun òṣì iṣẹ́ gbọ́dọ̀ wà lọ́wọ́ ẹni kò ṣe bí aláàrù lóyìnbó èèwọ̀ ni kò ṣe bí adégbọ̀rọ̀ lọ́jà wọ́pá iṣẹ́ ni lókun iṣẹ́ ọwọ́ èèyàn oògùn owó ni mọ ara bá tún lè mọ rọ́dì ìyẹn ni ogun àárẹ̀ tá láti jà kalẹ̀ ní àlàáfíà tá ó fi gbádùn èrè iṣẹ́ ẹni bá rógun mẹ́tẹ́ẹ̀ta jàyè èèyàn ni. rántí pé ọ̀rẹ́ mi gbìyànjú kó má dàbí ejò tó kọjá lórí àpáta tí ó sì nípa nínú ayé. ọ̀rọ̀ kan máa ń bẹ lọ́kàn mi ṣé kí n sọ ọ̀rọ̀ kan máa ń bẹ lọ́kàn mi ṣé kí n sọ Olúwa ló wí kì í ṣe mí ni mo sọ nínú Kùránì ìwé mímọ́ ló ti sọ Kùránì orí kejìdínlọ́gbọ̀n ó yá kí ló sọ rántí ìpín ẹni ìlú ẹni ó ti sọ tó bá ti bọ́ ò lè bá ò aláti sọ bómi ta ó mú òní ṣọlẹ̀ ò èmi ò lè sọ fẹ́ni tó jókòó tó ń ra ẹ jẹ́ ká sọ mo bọ́ ńlá ńlẹ́ mo lè béèrè má bá wọn sọ bójúlógún fi rẹ̀ fún ṣìtá mo ti sọ wèrè tó bá ti pọ̀ jù wọ́n máa sọ bàtọ́sán ṣiṣẹ́ kí lóòrù wò wọ́n máa wá sọ pé lágbájá làwọn kò fowó mọ̀ mí máa sọ. rántí pé ọ̀rẹ́ mi gbìyànjú kó má dàbí ejò tó kọjá lórí àpáta tí ó sì nípa nínú ayé. Eba rọ́bà náà ti náà fi ìdúnnìyà àṣàrò tán lẹ́yìn tí mo wọ́n mọ̀ dùn mí tọrọ ayé tán ló ṣẹ̀ni wá fèlè akínrántì àṣànà tán àkórí ọ̀rọ̀ ta ti ń bá bọ̀ yìí làkótán tó bá ń rojú agbẹ́yìndé nìkan kò yí tán aráyé ṣá tó ń ṣe sùúrù ṣe kò ká tán aráyé ṣá tó ń ṣe sùúrù ṣe kò ká tán pàǹdọ́bì lẹ́sìn ìgùn kan nínú ìtàn. ẹ kúrọ̀lẹ́ o àkó iṣẹ́ àtàárọ̀ gbogbo làálàá wa kòókò wa kò ní já sásán àní wáyé wá báwọn wòran lásán àgbélé ayé sí rere. orúkọ mi ni Lukman ọmọ Àyádáre olóòtú àti olùdásílẹ̀ ẹgbẹ́ ìtumọ̀ àlá àti àṣírí ìràwọ̀ ẹ̀dá. ẹnìkan béèrè lọ́wọ́ mi pé kí ni wọ́n ń pè níràwọ̀ torí pé wọ́n understand it. ìràwọ̀ ni ògo ẹ̀dá ìràwọ̀ yìí náà ni àwọn èèyàn ń pè ní ìpín òun ni àyànmọ́ òun ni èbùbù òun ni àkọsẹ̀jayé
ọlọ́run ọba lọ́ba tó mọ̀ wá tó mọ̀ wá òun ló dá gbogbo wa ọlọ́run lọ́ba tó nímọ̀ lórí kádàrá ẹ̀dá kọ̀ọ̀kan òye ló fi hàn àwọn ọmọ ẹ̀dá ádámọ̀ bí wọ́n ṣe dára rẹ mọ̀ ọ̀tọ̀ bí mi ò ṣe dára mi mọ̀ ọ̀tọ̀ ìṣesí ìwọ ò ní jọra wa kò ní jọra wa ìṣòro tí kálukú ó máa fèsì láyé ọ̀tọ̀ọ̀tọ̀ ni bẹ́ẹ̀ ni èèyàn lè bí ìbejì ṣe àpéjọ kan náà wọ́n wálé ayé ìkan lè lówó kíkejì ọmọ nì ìkan lè wáyé ńjọ́ tó wá kó sì kejì ẹ̀ wá kọ́ padà ó tiẹ̀ lè má wáyé láàyè gan pàápàá kọ́ padà ẹ̀rí nǹkan báyìí bí ọlọ́run ti ṣe ètò àwọ̀ ẹ̀dá ènìyàn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ògo tọ́lọ́run wá gbélé kálukú wa lọ́wọ́ òun ni wàhálà tí kálukú ń bá kiri dòní gbogbo ẹ̀yin tẹ́ padà máa wo fídíò yìí bóyá ń gbà bá parí tán ẹ farabalẹ̀ kẹ́kọ̀ọ́ ọbẹ̀ má wàá dà á gbọ́ má dà á wò para alẹ́ pèrò ọ̀nà káwọn náà kẹ́kọ̀ọ́ mẹ́ ẹnìkan ò béèrè owó lọ́wọ́ ẹnìkan àṣìníyàn mú nǹkan wá. àmọ́ ọ̀pọ̀ ẹ̀dá ènìyàn ní bẹnu ayé kìí ṣe pé gbogbo ohun tó bá ṣẹlẹ̀ ayé ni rárá ẹ̀sìn lẹ́lòmíì gbé sórí gẹ́gẹ́ báyìí ohun tí sì ń pa akú lọ kò ju kékeré báyìí lọ. ẹ wò mí ọ̀rọ̀ ọgbọ́n kan mo fẹ́ mú wá fún yín kí wọn náà lè yẹra ẹ wò. àìmọye ìyá lọ́ba yí ọmọ rẹ̀ jẹ́ lónìí o àwọn àrùn kan ń bẹ tí èèyàn máa jogún látara ìyá tó bí ni tàbí bàbá tó bí ni èèyàn máa jogún àrùn lára wọn ẹlòmíì àjogún agídí ẹlòmíì àjogún sùúrù ẹlòmíì àjogún òfófó ẹlòmíì àjogún àyọnusọ ẹlòmíì àjogún òde ojoojúmọ́ ẹlòmíì sì jogún ẹjọ́ rírò ọ̀rọ̀ ọlọ́rọ̀ ẹlòmíì sì jogún àgbèrè látara àwọn òbí rẹ̀ àrùn lẹ́lòmíì jogún látara àwọn tó bí. bí ògo ẹlòmíì ṣe dáa tó táyé ń wò ó pé ọmọ ọlọ́rẹ̀ wà báyìí ọmọ ní future ẹ bright báyìí ìyá tó bí tó yẹ kó tọ́ sọ́nà yóò sì mú ògo ọmọ yìí yóò fi yí ẹ̀pẹ̀. táwọn èèyàn bá tún wá fẹ́ correct ìyá ẹ̀ pé ìyá ẹ̀ bá mọ̀ ẹ̀ máa ẹni ọba ní bóun ti ṣe yí ọ̀dà bí ó ṣe rí fún nù tí ó tún máa ṣépè tani àwọn àríyá tí ń ṣépè tí ó dúró tì ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló wọlé ọkọ ìyá ń bẹ bàbá ń bẹ a máa fi àdúrà ti ọmọ ní tó bá ti wọlé ọkọ àdúrà àwẹ̀ sàárà èèyàn sì máa gbà á nímọ̀ràn a kì í máa kọ́mọ ẹni níkọkúkọ sọ́kọ rẹ̀ gbọ́ ọmọ bá bẹjọ́ sọ pé màámi ọkọ mi máa jáde
bí ti ń jà ojoojúmọ́ má dáná oúnjẹ lẹ̀ fún ìyá abú ni ẹ bá kọ́ yín nílò wá bẹ́ẹ̀ ti jẹ bẹ́ẹ̀ ti mú káàkiri àdúrà làápẹ́ máa ṣe sùúrù pẹ̀lú ọkọ rẹ o máa ṣe jẹ́jẹ́ o máa túnú léṣe o má rojọ́ ọkọ rẹ fún yẹn o má ṣe o máa ní farada o yóò da o yóò da o èèyàn máa kánsẹ́lì á máa ẹ̀ńkọ́rẹ́jì ẹ̀ á máa ẹ̀ńkọ́rẹ́jì ẹ̀ ọ̀rọ̀ ò ní ṣe bí ọ̀rọ̀ ká sọ pé yàrá kan ní àdùnní ọlọ́rẹ̀kẹ̀ mú yàrá kan ọkẹ́rù ẹ̀ síbẹ̀ ìyá abú nìyẹn ègún burúkú sì ni. wọ́n mú ọmọkùnrin kan wá bá mi àti bí bàtà ẹsẹ̀ rẹ̀ lẹ́ẹ̀tì mọ̀ pé nǹkan ń ṣe ọmọkùnrin yìí kò yá wèrè ṣùgbọ́n fara kó ni ó fara kó látara ìyàwó ilé ẹ̀ ó fara kó máa ń sọ fún ẹ̀yin èèyàn yìí pé nígbà míì èèyàn á máa ṣubú dànù látara ìyàwó tó ní ìgbà míì èèyàn á máa ṣubú dànù látara ọkọ téèyàn bá ní ọ̀pọ̀lọpọ̀ á máa sọ pé òun ọ̀fẹ́lẹ́ olórogún o òun ọ̀fẹ́lẹ́ olórogún o bẹ́ẹ̀ sì ni bó ṣe lọ ọ̀fẹ́lẹ́ olórogún yìí ìwọ gangan ni fìtínà ara rẹ̀ ní olórogún lé ọkọ tó lọ wà ìyá kọ̀ọ̀kan ò ní ọ́ lára ẹbí ọkọ kan hàn lè mọ̀ ṣùgbọ́n ọ̀ fúnra ara rẹ̀ lọ hàn ayé ara rẹ̀ lè mọ̀ ọmọkùnrin yìí wá bá mi ó ní wọ́n láyé ń ṣèwọ̀n mo ní mò ń gbọ́ bákan ṣé àmọ́ wàhálà tí ń kò ní pé jojúmọ́ ní ńlá àlàyé pé wọ́n ń bá obìnrin ní àṣepọ̀ lójú oorun gbogbo àwọn aburú tí ó yẹ kó máa ṣèyàn ìní ń bá pàdé lójú oorun àfà Ibrahim salamu alaikum o a kú àṣepọ̀ ọdún ẹ̀mí wọ́n sọ̀pọ̀ rẹ̀ ẹlẹ́yà ń kọ́ ọlọ́run gbàdúrà wa ó ti náwó kò rówó ṣáájò mọ́ ogun ẹ̀ tiẹ̀ sú ìwà rìn kiri ẹni tó yẹ pé tó bá lọ síbi iṣẹ́ rẹ̀ kò ta ọjà lójúmọ́ ọjà ọ̀wá yóò ta ọjà 200,000 bàbá àjẹ̀bú ní ń ta kiri ìyá ìyàwó kó wá láti ìlú ó sì lu ọdún kan àtòṣù mẹ́rin nínú yàrá ọkọ ọmọ rẹ̀ ẹ gbọ́ mi kò bá wọn tọ́mọ o wọn ò ṣe wedding o kì í ṣe pé báyà wọ́n ṣe tọ́mọ àbí wọ́n ṣe wedding tán ni ìyá yìí wá ṣe pé báyà bá kan ọmọ rẹ̀ ò sí kí o ìyá ìlú ọdún kan àtòṣù mẹ́rin ìyá ò wá sùn sórí bẹ́ẹ̀dì ọkọ ọmọ rẹ̀ ọmọ ní oṣù ń bẹ ọmọ tí ọmọ rẹ̀ náà bí òun ní oṣù ń bẹ bọ́kọ ọmọ bá wá dé òun ó sùn lórí 3 star kìràkìtà yọ sábà bá bí wọ́n ṣe jẹ bí wọ́n mọ̀ ti mú káàkiri ni wàá gbọ́ o ó ní àní wọ́n ní ogun yìí lé o wọ́n lóhun láyọ̀ ọ̀run ni láyọ̀ ọ̀run láyọ̀ ọ̀run kòkòrò tí ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ rẹ̀ lọ́wọ́ kòkòrò tí ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ lọ́wọ́ mo ní ojú rẹ̀ máa là á sìn ọ̀rọ̀ rẹ̀ kan jẹ́ mẹ́bọ ọ̀rọ̀ rẹ̀ kan jẹ́ mẹ́tùtù kò jẹ́ mọ́ ògùn kò sì jẹ́ mọ́ sàsí ọ̀rọ̀ làákàyè ni mo ní nǹkan kan ṣe é tó o mọ̀ olójú ni òríran tó fi wò ó lọ́nà ó sà ìyàwó rẹ̀ ń ṣe àgbèrè àtàrà àgbèrè tí ń ṣe yìí ibẹ̀ ló ti fara kó ẹ gbádùn mi ṣe rí ògo tí ọlọ́run fún ẹlòmíì ó funfun bí aṣọ white ni epo
kékeré ò gbọ́dọ̀ kán sí tó bá ti kán sí wàhálà dé ó ti kó fáírọ́ọ̀sì nìyẹn torí ẹ̀ lẹ́nu mi máa sọ pé òun ṣàdúrà òun ò rí nàtíjà rẹ̀ òun ò rí gbígbàdúrà òun ti áwú lórí òkè òun ti agbára ìwọ jókòó farabalẹ̀ jókòó kó ronú sọ̀rọ̀ ara rẹ̀ jókòó kó ronú jókòó kó ronú kọ́ wá súnmọ́ àwọn ọ̀jọ̀gbọ́n kìí sàwọn tí ó bí ọ lọ gẹ́rí òkú wá ní ìwí fún ọ àwọn tí ó tọ́ sọ́nà ààwẹ̀ gbígbà àdúrà ṣíṣe sàárà ṣíṣe a máa mú yàn jẹ́yìn ó tètè débi tí ó tètè rí ìgbàlà torí pé ọlọ́run máa mú àpẹẹrẹ wá fún ọ lójú oorun bí òun wá fún ọ lójú oorun bọ́ bá rìn lọ́gà àbí bọ́ bá dájọ́ pé ìmísí ọ̀ máa wà fún ọ èyí báyìí èyí báyìí èyí báyìí ìwọ gan tètè máa ṣàkọsípẹ́ẹ̀tì pé kíní yìí ló ń affect mi. mo ní sọ ọmọ ohun tó ṣe ó lóun fẹ́ mọ̀ má ìgorí ìyàwó rẹ̀ mọ́ má bàa láṣepọ̀ mọ́ fúngbà díẹ̀ kó wo ohun tí ó ṣẹlẹ̀ ọba aláṣepọ̀ mọ́ nǹkan lọ nǹkan tó fẹ́ máa jíbọ̀ ó ń jíbọ̀ ó ní béèrè sí ọ̀rọ̀ ọmọ yìí ó ṣe sí ara kó tó fẹ́ ni lóun sì béèrè lọ́wọ́ àwọn kan wọ́n lọ́mọ dáadáa wọn àìrọ́ bá nǹkan wọn ò sọ fún ọ dáadáa wọn ò sọ orí èèyàn tó jẹ́ fún ọ. tí èèyàn bá fẹ́ gbin iṣu tó fẹ́ kọ́ ta iṣu tó fẹ́ gbìn yóò jẹ́ sure ilẹ̀ tó fẹ́ gbin iṣu sí ó wò ó bó ṣe rí tíṣu yìí bá wá hù tó ta ọ máa roko tì ń dì bọ́rọ̀ gbèsè ayé ẹ̀dá èèyàn ṣe rí nìyẹn ìyàwó tó fẹ́ fẹ́ ó wò dáadáa ọ wo inú ìran tó ti wá tó bá ti wọnú ìran tí ìyàwó tó fẹ́ fẹ́ àbí ọkọ tó fẹ́ tó ti wá pé ìran rẹ̀ ni wọ́n ọ wàá fẹ́ tó bá fẹ́ tán ọ máa fàdúrà rọ kiri oògùn kọ́ ni mo yí fún àdúrà ọ máa ṣàdúrà ó débi tó fẹ́ àìmọye ọkọ ló lóko ògo gidi ìyàwó gan lógo gidi ṣùgbọ́n èyí tí ìyá ọmọ àbí bàbá ọmọ tí wọ́n máa gbà wọ́n nímọ̀ràn tí wọ́n fi fọ̀nà ọlọ́run mọ̀ wọ́n irọ́ bọ́ọ̀ sí ni ọkọ mi àjọkẹ́ sọ gbàgbé ọlọ́run ní jójó tiwọn náà òde yìí sátidé tí ń bọ̀ ní gbogbo yín ló sì yẹ wà mẹ́ àwọn àtìrẹ̀ tí ń bẹ lábújá gbogbo wọn náà wọ́n wà gbogbo àwọn àfa àkọlá gbogbo wọn wà gbogbo àwọn yínúsà gbogbo ọ̀ní gbẹ̀yìn àwọn bọ̀dá gbogbo ẹ̀wò ọkùnrin ọ̀kan sọ méjì lọ́mú ọlọ́run ní jójú tì ọ́ kọ́mọ bó ṣe bá ń wówó ọmọ yìí ọlọ́ wówó pa fún un. àmọ́ ìwọ ìyá tó bá ti fi pé a máa jẹun níwọ̀n ni tó ti fi kọ́ ọmọ rẹ má máa ní ọkọ rẹ lára ń tó bá fún ẹjọ́ tó gbogbo ẹjọ́ tọmọ rẹ bá sì gbé wá láti ilé ọkọ má máa gbà á wọlé kìí ṣe pé orí ìmọ̀ràn ni kò gbà á ọwọ́ àdọ́gbọ́n pé ọkọ náà ọmọ yìí fà á mọ́ra ọ̀rọ̀ tínú ọkọ gan máa dùn ẹ máa sọ fún un ẹ máa sọ fún un ẹ máa fọlọ́hún yìí wọn ẹ máa fọlọ́hún yìí wọn ẹ máa fọlọ́hún yìí wọn wọn ò ní gba èṣù láàyè láàrin àwọn méjèèjì ẹ sùn ẹ ń bá mi ká lọ. ìgbà tó jẹ́ pé àgbèrè ti wọ ọmọbìnrin yìí lẹ́mìí ìrìn tí ìyá rẹ̀ rìn láàárọ̀ ọjọ́ tó fi fẹ́ ọkọ àìmọye ọkọ káàkiri ó ti wá ara wọ ọmọ rẹ̀ lé tọmọ náà rìn ọmọbìnrin yìí bá kókó lé ọ̀tàgò property ọkọ sáré wa bàbá ẹ̀ rí ni wọ́n bá gbẹ́nu ẹ lọ́wọ́ ọlọ́mọba ọláburú lọ òtún banújẹ́ ó rí mú tọ́lọ́wọ́ ó ṣe fún ọ nísìn ọlọ́ọ̀fẹ́ ọkọ mi oníwọ̀ máa bẹ lọ́hùn nísìn máa ṣàdúrà kó ohun tí ó ṣẹlẹ̀ bọ́nà ṣe sí fọmọ yẹn padà nìyẹn
gbẹmugbẹmu lórí nísìn ọkàn ẹ̀ balẹ̀ mo ní sọ tiri nísìn ìyàwó ẹ̀ lọ fara kó ìyá rẹ̀ ló sì tì í sí lóòótọ́ ló lógo ṣùgbọ́n ìyá rẹ̀ oríire ò pé àwọn ìyá òde sátidé ni ó mú ọ lọ kó ṣèrànwọ́ ó tún lọ ṣe ìyàwó tó ṣe bàbá rẹ̀ ọmọ sí o ọ lọ ṣe ìyàwó ọ wá lọ fẹ́ ọkùnrin mi ọkùnrin tó lọ fẹ́ yẹn ṣe mọ̀ pé òun òmùgún títí láàbọ̀ wá ẹnu tí ọmọ àdùnkò ń rí ìyàwó ṣe mọ̀ pé ó ti bì kan kó eré ibú wá tó wá kó wọlé ẹnìkan nìyẹn tí ọmọ wá yá ìyẹn náà wá sọ pé àwọn àjẹ́ yìí wọn ò ní mọ̀ yìí pé ìyàwó àwọn ti fara kó fáírọ́ọ̀sì láti bì kan ẹ jẹ́ ká yẹra wa wò gbogbo ẹ̀kọ́ lóògùn kí lóògùn fẹ́ ṣe nínú ìgbésí ayé rẹ̀ à ń dáko ọlọ́wọ́n ń dáko ògùn ẹ jẹ́ ká rọra máa ṣe ìwọ ọkọ tó parọ́ fún ìyàwó rẹ̀ tó sì tọ́jú ẹ̀ tó dẹ̀ jẹ́ pé àtìlà rẹ̀ kò sẹ́yìn ọmọbìnrin yìí kò ń bọ́ sọ ògùn kò sì fún ọ lówó àmọ́ bàbá tí ń ṣàdúrà ń fẹ́ kọ̀ rẹ̀ sí pé àní Ibrahim iṣẹ́ ọgbọ́dọ̀ làlùyọ ni Ibrahim yìí ọgbọ́dọ̀ làlùyọ ni ǹgbà wá lálùyọ tán ló lé òyìnbó ẹnu rẹ̀ kọ̀ dàbí tọmọ Ṣóyínká ìgbà yẹn lọ́mọ pé aṣọ tí ó tọwọ́ sọ́rùn télọ̀ lọ́rùn ọ̀rá látìlú òyìnbó ìgbà yẹn lọ tó wà pé kò máa tọ́ lipstick sékété dáadáa ṣùgbọ́n àrísìkí rẹ̀ bá tiẹ̀ mu bẹ́ẹ̀ náà ni wo obìnrin àwa ti kàwé mọ̀ pé University of Abuja ni mo lọ I'm a graduate of kìnnìkan of University of kìnnìkan ọ̀sàdà gbogbo ìbò pọ̀ mọ́ra wọn ìgbà yẹn lọkọ rẹ̀ tó jẹ́ mẹkáníìkì òun lè fò ìbò mọ́ ìgbà yẹn lọ́rọ́ mọ́ sínẹ́tọ̀ ó jìyàbọ̀ ni ògo wa ò ní yíyẹ̀pẹ̀ o ó lè má rẹ ni sọ fún ẹ kò pé dandan kó délé àfáà kan àbílẹ̀ kíníkan kánìkó tó wo kíníkan fún ẹ bọ́ bá ṣe ń sin lọ́hùn síbẹ̀ lọ́hùn ó sì máa fi ìmọ̀nà hàn sí nípa àlá rẹ̀ tó bá ńlá ọlọ́run ìsọba tí jẹ́ èèyàn gbé wọ́n gbọ́n ti máa rí pé wọ́n máa ń rà pẹ̀rẹ̀ báyìí wọ́n máa ń rà ẹlòmíín bẹ́ẹ̀ ẹ̀dá tí ọlọ́run dá kì í ran síra ẹ̀ ẹni ẹlẹ́ni lọ́lọ́run máa ran sí tọ́jà pé àlá tó bá lá bẹ́ẹ̀ gbàǹkọ́gbè ni àwọn ọba lọ́lọ́run máa ń rán lòmíì sí àwọn ọba lọ́lọ́run máa ń rán ọ̀rọ̀ tó bá sì sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀bà àlá ni ọlọ́run ló dẹ́ lòmíì bẹ́ẹ̀ ògo wa ayé ò ní fi yíyẹ̀pẹ̀ o ẹ kíyè sára o àgbèrè a máa bá yéèyàn jẹ́ a máa gba ògo lọ́wọ́ ológo ògo a máa gba ògo lọ́wọ́ ológo àgbèrè a máa sọ ní dèrò ẹ̀yìn bẹ́ẹ̀ ni mo sọ fún ọ àgbèrè a máa sọ ní dèrò ẹ̀yìn bọ̀dá tó ló wọ́n fún wọn kọ́lé fún wọn rọ̀kọ̀ fún ẹrọ́ nípa fún tó bá gbà kó lọ́wọ́ ọkọ rẹ torí pé kò tí ì rí ṣe ó jìyàbọ̀ níbi tó ń lọ ọ̀rọ̀ ọlọ́run ni ẹ jẹ́ ká máa fi kọ́ àwọn ọmọ wa tí ń lọ ilé ọkọ ẹ má jẹ́ wọn ó jogún àgbèrè lára wa ẹfẹ̀mí ọlọ́run bọ́ wọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin inú wọn máa dùn ní àlá máa tọ́jú ẹ èyí á máa tọ́jú ẹ jàre àròkọ̀ fún ọ abárọ̀kọ̀ fún ọ tó ń gbádùn nǹkan ẹjọ́ máa tanra yín jẹ òun fọ́ lù ọ ni tọ́ba ti gbádùn ara rẹ tó yóò ju ọ lẹ́ni ọ̀nàdébù sọ́sì wàá dáa tó pa aago yẹn ẹgbẹ́ wọ́n náà wọ́n pa àlè má lọ mítìn àwa bísí ni òun ti lù ẹ́ tán àmọ́ yẹ lómi ni wọ́n ti lo bátìrì rẹ̀ tán tí wọ́n ju sákìtàn tó pọ̀ ń gbòòrò nínú àwọn obìnrin ẹ̀yin obìnrin amábìnrin pé mo fèsì tọ́lẹ̀ ẹ̀yin lẹ́yìn tètè gbọ́ràn ẹ máa ń sì fáwọn onírọ́ láti tàn yín
ìgbà tí wọ́n bá wá jọba tìrì yín tán gbà yẹn lẹ́ẹ̀ máa wà mírèkù káàkiri gbà yẹn lẹ́ẹ̀ máa wà mírèkù káàkiri àìmọye ọ̀nà lẹ̀dá tí là láyé o ẹni tí ń ta ajé ọwọ́ ń bẹ alájé ọwọ́ ń bẹ ajé ọwọ́ rẹ̀ tó pé tọ́ ọ bá ṣiṣẹ́ ò lè rówó alájé ọwọ́ nìyẹn alájé òrùn ń bẹ ọmọ alájé òrùn ń bẹ inú òrùn inú ìmọ́lẹ̀ bẹ̀ ní ajé rẹ̀ wà ọ gbọ́dọ̀ ṣiṣẹ́ kóòrùn ọ̀pá ọ́ bẹ̀ lájé rẹ̀ ó ti wá alájé inú igbó ń bẹ ajé inú igbó tó bá jẹ́ pé ajé inú igbó ń bá ní ajé rẹ̀ tó o bá tí ì dá oko àbí kó máa ta granite tàbí kó máa ta yẹ̀pẹ̀ àbí kó máa ṣe tẹrù oko anything like that tó bá ti jẹ́ nǹkan mineral resources ó lè jẹ́ bí ajé rẹ̀ wà nìyí ọmọ alájẹ òfurufú mẹ ajé òfurufú yìí lọ́pọ̀lọpọ̀ yín wá tẹ̀bàtì lónìí lọ́mọ àwọn ọmọ kan tí wọ́n lọ ṣe yàwùyàwù àbí kílẹ̀ ń pè ọmọ 20 ọdún tó fẹ́ wọkọ̀ 10 million òun tí ìran rẹ̀ ògùn rí tó lóun fẹ́ gùn àwọn wàhálà àwọn sóògùn owó fún yọ yàwùrì ni òkú tí wọ́n lọ gẹ́rì rẹ̀ tí wọ́n fi sóògùn fún òkú náà jẹ gbèsè ni òkú tó jẹ́wọ́ lápò tó kú òkú jẹ́wọ́ lápò ọlọ́ọ̀rọ̀nú ó kú ìwọ́n tún agórí rẹ̀ ó fi sóògùn ọmọ kó ti kó gbèsè wọlé wá bá wọn òbí rẹ̀ gbèsè yẹn wàá di àtìrandíran òbí mélòó ló tọ́jú ọmọ rẹ̀ lọ́ba sọ̀rọ̀ ọlọ́run láyé òde òní àìmọye ilé làwọn ọmọ yìí ti pọ̀ wọn ò fẹ́ kọ́ṣẹ́ mọ́ fọ̀nà ọlọ́run mọ̀ wọ́n bílẹ̀ kéwú ni wọ́n bá lọ ni bíṣẹ́ tẹ́lọ̀ ni wọ́n bá kọ́ ni sùkúù ni wọ́n lọ ni pọ́nmi bá ti kàdé jẹ́ sídìí ó ti bẹ̀rẹ̀ yahoo ó ti bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n ní ẹrọ́jú olè ẹgbẹ́ ọmọ yẹn gbàgbà fọ́n kásọ wálé ọmọ rẹ̀ lòun sí yahoo ọkọ́lé ọ̀rọ̀kọ̀ ìyẹn nínú rẹ̀ ń dùn sí ṣé bó lùyàn jìbìtì ni ló fi kọ́ ọ̀làbẹ́ ìdálẹ́ ńlẹ̀ yìí obìnrin náà máa ń wá káàkiri èèyàn méjì ní ti abẹ́là bẹ́ẹ̀ ni mo sọ fún wọn abẹ́ yìí tọ́pọ̀lọpọ̀ wá fẹ́ fìlà lọ́gba ògo ayérayé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lọ títí abẹ́là òun ni obìnrin tó yẹ pé àwọn ọmọ tó bí àwọn ni ọ̀sán ọdún lówó títí abẹ́là ẹlẹ́ẹ̀kejì òun ni obìnrin tí ń ṣàgbèrè káàkiri àlẹ́ àmọ́sẹ̀ pàdé máa ń kán nísìnyí àwọn eléyìí náwó wọn ń tọ́jú èèyàn kan yálù mi bí ṣe ń yálù ọ̀nà ni ó sì yá lọ ọ̀là tí kì í tọ́jọ́ nìyí bẹ́ẹ̀ ni ọ̀nà ibi tọ́lọ́run tó ajé kálukú sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni tó bá jẹ́ pé èrè tó ń jẹ ìwọ̀n ọba ní dúró lórí ẹ̀ o sì máa bẹ ọlọ́run tí ọlọ́run yóò ṣàánú wa o ẹ máa bá àwọn ọmọ yín sọ̀rọ̀ o ẹ̀yin obìnrin ọkọ tẹ ẹ bá ní ẹ máa fàdúrà ràn án lọ́wọ́ ohun tágbára rẹ̀ ọba ká lónìí tẹ bá ti ń ṣàdúrà lágbára ọlọ́run agbára rẹ̀ ó ká lọ́la yóò lè ṣe é fún ọ yóò ṣe é fún ọmọ ẹ̀nàká yìí bẹ́ẹ̀ náà lẹ́yìn ọkọ tọ́jú ìyàwó rẹ̀ sà ẹ bá máa yẹ tọ́ọ̀nù náà tó bá dé Mr Big àti Mr Small tọ́ọ̀ka àwọn àlè rẹ lọ tó ní wọ́n ṣe shopping tó lè 100,000 bàbá yìí délé lọ́ọ̀ báyàwó rẹ̀ dákun kéré burúkú lọ́jà rẹ̀ ó tiẹ̀ mọ́ ipò wọn tiẹ̀ wọn sanwó allocation wa àwọn pension ní àwọn wa parọ́ wọ́n pa gbogbo oró oríṣiríṣi kalẹ̀ 2000 gẹ́gẹ́ tó gbà lọ́dọ̀ Ministry of kìnnì kan ọ̀dọ̀ Central Bank of kìnnì kan ọwọ́ àparọ́mọ́ 2000 lọ di rọ́bẹ̀ lé lórí o àwọn àkó kalẹ̀ irọ́ sì ni ẹ máa ṣe dáadáa ẹ máa tọ́jú inú lẹ́yìn ẹ gbọ́dọ̀ máa dùn ọbẹ̀ ìta níjọ́ tí ọkùnrin bá ti máa dùn ọbẹ̀ ìta kò nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ mọ́ ọbẹ̀ ìyàwó rẹ̀ lọ gbọ́dọ̀ máa dùn rẹ̀ púpọ̀ jù díà mo jẹ́rìí ìyàwó mi Àbẹ̀kẹ́ Ọ̀gọ̀ tó bá ṣe ẹ̀fẹ́ fún ọ bá yá yé adùnmádẹ́kẹ́ níjọ́ ọbẹ̀ ẹlòmíì bá ti ń wù ọ jẹ ò nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ mọ́ nìyẹn àdúrà wọ́n gbà o ara àánú gbà o àníkú fọ́tayọ̀ o ayé ò ní fògo wa wọn ò ní tẹ́ ẹ mẹ́rẹ̀ fún wa agbára Ọlọ́run a sì ní kútòkútògbó ọ̀hárógbó wa lọ agbára Ọlọ́run ire o. ló ṣe déédéé mọ́tò nísìnyí lọ́kà tán ló túmọ̀ sí pánàbì jayé kò jayé tán 5 villa kó gbọ́ ló ń bọ̀ ọba tí ò ní tán méjì ń bẹ nínú ọ̀pọ̀ ẹ̀sìn mi tó bá kírun tán tágbàwẹ̀ owó ló yan sàkà ṣe kò wá tán ájì nǹkan tó bá ti sìn ẹ̀sìn ò lè pé tán má gbọ́nà èrú má dàbí ìran
àwọn aláṣọ tán kọ̀ọ̀rùn kákeré ó má dùbẹ̀ tapá ti tán ni ó lọ sí mákọjà là má bá wọn tán sínú ayé lọ́nà tí yóò tọ́ kó má lọ tán. rántí pé ọ̀rẹ́ mi gbìyànjú kó má dàbí ejò tó kọjá lórí àpáta tí ó sì nípa nínú ayé. sáré o kó má bàa wáyé lásán rántí o pọ́lọ́hún ò dá ẹ lásán o má dúró o ayé kan ò dúró lásán. sáré o kó má bàa wáyé lásán rántí o pọ́lọ́hún ò dá ẹ lásán má dúró o ayé kan ò dúró lásán. sáré o kó má bàa wáyé lásán rántí o pọ́lọ́hún ò dá ẹ lásán má dúró o ayé kan ò dúró lásán. sáré o kó má bàa wáyé lásán rántí o pọ́lọ́hún ò dá ẹ lásán má dúró o ayé kan ò dúró lásán. ní kókó nígbà tó wà lọ́mọ ọwọ́ tó àmọ̀ rí orí tó ti gbé ẹ sọ́wọ́ pé àwọn rí iná fásábà tí ìdíwọ́ láti gbà ẹ́ títí dèní lọ́wọ́lọ́wọ́ tó ń kúrò nínú nǹkan tó kó sọ́wọ́ sáré ọ̀rẹ́ o ó lè já wọn ló ń díwọ́ láì dúró ọlọ́run lè ní kan jáwọ́ bí bẹ́ẹ̀ kọ́ o kọjá sẹ̀ àbí kan jáwọ́ ṣùgbọ́n àìdúró ni ó padà jẹ́ kan jáwọ́. sáré o kó má bàa wáyé lásán rántí o pọ́lọ́hún ò dá ẹ lásán má dúró o ayé kan ò dúró lásán. wọ́n dúró ṣẹ́ṣẹ́ nìkan o wọ́n kàn máa pè é lóníṣẹ́. ṣẹ́ṣẹ́ nìkan o wọ́n kàn máa pè é lóníṣẹ́. rántí. gẹ́gẹ́ bí a ti sọ fún wa bí àtijọ́ mẹ́ta yìí pé lẹ́yìn ọdún ẹni náà ní ká má dáa kó òun wọ́n ní ká kúrò níbi tá a wà ibi tá a sì wà náà ẹnìkan náà ló fi sí wá láàánú ní Akínọlá wọ́n ní ká kúrò níbẹ̀ pé kò gbà wá tó àwa ń ṣe é ládùúgbà fún yín arábìnrin náà oore yín ò ní takú ibi tó dé dúró gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí náà ẹ jẹ́ èèyàn láyé oore tọ́lọ́run ti ṣe inú ayé ẹnì kọ̀ọ̀kan kálukú wa èṣù ní takú sí wọ́n ní àbọ̀ àbọ̀ wá lù kùrùdú èèyàn lòun ó ṣe ọ́ lóore o tún níwọ̀ kọ́ wọ́n ní àmọ́ àbọ̀ wá bẹ́ẹ̀ ṣé àbá wọ mọ́tò láti anywhere pásá lóhùn lọ Ìkòròdú tó bá ti dé Ògòlòǹtò kọ́bọ́lẹ̀ yóò rí àwọn mọ́tò kéékèèké kan báyìí kọ́wọ́ mọ́tò ti ń lọ sí Ìgbogbo tó bá ti dé Ìgbogbo ní last bus stop yóò wá wọ mọ́tò ti ń lọ Báyékù yóò sọ fún wọn pé Emily bus stop lòun á bọ́lẹ̀ níbi ilé epo Emily bus stop tó ti bọ́lẹ̀ yìí number 53 Ontario road kan wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo yẹn báyìí Ontario road yẹn ni kò máa tọ̀bọ̀ wá Emily street number 53 yóò rí fúláàtì náà òun ló fèsì ojú ọ̀nà báyìí ibẹ̀ ni wọ́n ní ká máa bọ̀ wá lágbára Ọlọ́run bá bẹ̀ rí ọjọ́ mélòó kan àwọn tá à ń dá lóhùn ló fa àbá ti lọ àwọn ló fàdíwọ́ díẹ̀ àbá ti lọ ṣùgbọ́n bá bẹ̀ rí ọjọ́ mélòó á ti kọjá síbẹ̀ so ẹni tó bá ní ọ̀rọ̀ kan àbí méjì tó fẹ́ bá wa sọ kó bá wa sọ á dá lóhùn ẹ̀yin tẹ́ máa ń pè fún ọ̀rọ̀ àlá mo ti stop pàǹbá yẹn túmọ̀ àlá mọ́ o bẹ́ẹ̀ ni ibi tí kálukú bá ń lò sí kó máa pa àfáà rẹ̀ ẹni ọba ń lọ chọ́ọ̀chì pé pásítọ̀ rẹ̀ máa rọ àlá rẹ̀ fún gbogbo ẹni táwọn èèyàn bá ti bá pàdé lórí mídíà ni wọ́n máa ń take useless wọ́n tún máa há nọ́mbà wa káàkiri bí àbá mọ yìí tẹ́lẹ̀ àwa gan ṣe mọ yìí ara wa báyìí láti bí ọdún mẹ́fà ó tó gẹ́ ayé òde òní sì ti da ayé olófin ẹ̀yin náà rí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri kọ́ máa dọ̀gun last call tó bá pè àwọn èèyàn ń pè wá àmọ́ bí wọ́n ti ń pẹ̀wọ́ oríṣiríṣi èèyàn ní ń pè wá wọ́n pè débi pé wọ́n tún pè láti inú prison yard ẹ̀rí pé kọ́lọ́wọ́n máa sọ wa gbogbo nǹkan máa wà náà stop ẹ̀ ní ìwọ tó bá ti ní ìwé àlátàntà lọ́wọ́ yẹn 5,000 ní
ìwọ yẹn ló ti wà registered kò sígbà tó pè tí ní dẹ lóhùn kò sígbà tó pè mí tí ní dẹ lóhùn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá tó wá ń kọ́ arí àwọn èèyàn kan wọ́n ń kọ́ wọ́n lọ tẹ̀ síwé wọ́n ń tà jáde gbogbo ohun tó jẹ́ ká stop ẹ̀ ní gbogbo àwọn nǹkan kọ̀ọ̀kan alhamdulilayi gbogbo àwọn nǹkan kọ̀ọ̀kan tọ́lọ́run fi yé wa tọ́dẹ̀ jẹ́ nǹkan àtúnṣílẹ̀ gbogbo ẹ̀ la kó sínú ẹ̀ àlàyé nípa ìràwọ̀ àwọn nǹkan tí máa ń mú ẹ̀dá jì sọ́fìn oríṣiríṣi àti solúsàn sí ọ̀pọ̀lọpọ̀ ló wà nú ẹ̀ àdúrà nílànà mùsùlùmí ó wà ń bẹ àdúrà nílànà kìrìsìtẹ́nì ó wà ń bẹ àwọn solúsàn sáwọn ṣòro kọ̀ọ̀kan tí èmú yẹn máa kojú bọlé mẹ́wúrẹ́ má gbò wá so gbogbo ẹ̀ ló wà ń bẹ bàbá kan wà nù gbó ìyá kan wà nù gbó tí ò sí ohun tọ́jọ́ yẹn wà ń bẹ ẹ dákun máa fẹ́ bẹ̀ yẹn èèyàn tẹ́ ń wò mí o èmi lẹ́ ń wò ketekete yìí o challenges kan wáyé fún mi tó pọ̀ jù ó dẹ́ yà mí lẹ́nu o àwọn èèyàn máa ń sọ pé ohùn mi dàbí ohùn obìnrin èmi rèé o ohùn àgbẹ̀ lóhùn mi o ọmọ ìlú òkè ni mi o toró sú mi o bẹ́lẹ̀ yìí wọ́n bá wí wọ́n á ní ohùn ọkùnrin àbí ohùn obìnrin peter wọ́n bá wí ohùn obìnrin kọ́ lèmi ń lò ń ìdẹ́lẹ̀ application gbọ́ fóònù mi kan ní èkejì la fi ń ṣe kínní ní ìlà application kan tí ń change ohùn o èmi lẹ́ ń gbóhùn mi ketekete yìí o kọ́dà ẹni ọba fẹ́ járọ́ mi kó fi fídíò kọ̀ pè mí so yọ máa gbọ́ ohùn mi ketekete èmi ò ní application kan tí ń change ohùn o ìsìn ní bàbá kan tẹ́ pàdé nù gbó o ìní bàbá kan tẹ́ pàdé nù gbó o so bó ṣe jẹ́ nìyẹn o ohùn mi rèé o tọ́lọ́pọ̀lọpọ̀ ń complain pé ohùn obìnrin èmi rèé o ìlóhùn tó dohùn tó báwo lọ́hùn lọ́wọ́ àṣẹ bẹ́ẹ̀ kò yé mi o torí mi gan máa pè ohùn mi létí ara mi pé ohùn obìnrin báwa wá ní ohùn ara mi ni mò ń gbọ́ yìí ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé olóhùn èèmọ̀ ohùn rẹ̀ bó ṣe rí àwọn ará àta ni ó tún mọ bó ṣe rí tó tọ́ba yìí pọ́pọ́ lọ́hùn bá ti wá da nìyẹn tó ẹ bá ń gbà á bẹ́ẹ̀ ẹ bá mi gbà á bẹ́ẹ̀ o ẹ bá ń gbà á bẹ́ẹ̀ o ìwọ tó bá fẹ́ mọ̀ di pé wọ́n ní òun níràwọ̀ kan àbí ìṣẹ̀dá ògo òun pé ọlọ́run lọ́ba tó mọ̀ òye ló fi yé àwọn tó fi yé nínú òye tó fi yé wa yìí náà làá fi dá ọlọ́run tó yẹ pé tá a bá dá ọlọ́run wọ́n gan sọ pé kò sí àṣàdànù nínú ọ̀rọ̀ yìí ìwọ́n gan ò fi fura kòkòrò irú ọ̀rọ̀ kan la mú wá fún yín lónìí ẹ̀ tó jẹ́ bí ẹ̀kọ́ àmọ́ye nǹkan míì ní sẹ́lómìn ẹlòmíì ọmọ ọsẹ́ lọ́gbà sọ́dọ̀ tó ti bẹ̀ tó sórí ibú ẹlòmíì oore lẹ́lòmíì ṣe tó kó ba bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó bá ti kíyè sára wọ́n gan máa wọ̀ pa n tó kàn rìn eléyìí lọ́kàn bó ṣe jẹ́ nìyẹn ọlọ́run yóò dúró tì wá àdúrà wọ́n gbà o ara àánú gbà o ẹ̀yin tẹ́ máa ń wá láti oríṣiríṣi ìlú wá pàdé mi nìbàdàn dùgbẹ̀ tá máa ń lò àti fẹ́ yíwọ́ ọkọ̀ kúrò ní dùgbẹ̀ tí n bá ti wà nìbàdàn ibi tí tẹ́ bá ti pè mí ibi tí mo bá ti ní mo wà inú igbó kan o kìí sì ṣàjàlẹ̀ o mi bá ti ní ẹ wá bá mi ìgbà míì ó lè jẹ́ mọ́níyà ó lè jẹ́ ọjọ́ ọba bí ọlọ́run bá ní kírin ẹ̀sẹ̀ ó dà gbà so ibẹ̀ ni ẹ ti wá bá mi so ti yé dáadáa báyìí nísìn so bó ṣe jẹ́ nìyẹn ẹ mọ̀ pé èkó ìgan la kàn dí fìdí kalẹ̀ sí bí ọlọ́run bá tún ní káyé ó gbà wá dáadáa so láwọn ìlú mi á tún wá àyè síbẹ̀ ọlọ́run yóò gbàdúrà wa o ara àánú gbà o. Dr. Sheikh Lukumanu Ayédáre akọ igun ti gbóyè ajá kakaka àpáta pìrì oníṣègùn òfìlẹ̀ tẹ́wé àtẹ̀gbò ń jẹ́ fún bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà tí fagbára ńlá Yorùbá ṣàyẹ̀wò òjìnlẹ̀. ayé tuntun ayé ọ̀làdùngbé ayé gbóná ayé ń yọrùkú akíkanjú onígbìyànjú nínú ìran ènìyàn lẹni tí ráyé ṣe ní gbẹdẹmukẹ kò sí nínú ọmọ adarí hun tí ṣòro tiẹ̀ ò ní dé bá ẹni tí bá ń ta ara rẹ̀ lókù gbogbo ayé bá forí ìrókò tí ṣòro ayé bá forí oro àmọ̀lé ọmọ ló ń gbèjà ẹni tó bá lè gbani lènìyàn ké sí adéyínká ọmọ sóníbárà ni mo fi wí pé kí yòbìyà ó tó dégbò tí ó kẹ̀mẹ̀mẹ̀ káyà késólú gàǹbé kógun ayé ó tó gbé ni mi láàyè ogun ayé tí ń sayé ọmọ ẹlòmíì dìdakúdà ìtì ọ̀gẹ̀dẹ̀ ni kò tó ń hàn lọ́dà bá ọwọ́ akárìbọnú alákọ̀ọ́rí ń lọgun pé tóun nìkan ni kíkárìbọnú òsì tán ṣòro ayé ọmọ ènìyàn àfi káyà béèrè lọ́wọ́
èèwọ̀ tẹ́lẹ̀dá wọn ń bínú sí nínú ohun gbogbo tí kò wá ń ṣe. Àfọwọ́fà sì máa fòsì tẹ̀dá, ọmọ aládé ní firú rẹ̀ sọ̀rọ̀. Ìgbà mẹ́ta nígbà wà ẹ̀dá láyé, Dr. Sheikh Lukman ọmọ Àyàndáre lọ́jọ́ kí n lóye àwọn nǹkan wọ̀nyí. Ọmọ ọ̀dọ̀ àgbà lọ́jọ́ mọ̀ wípé ọmọ èèyàn tó bá yan kádàrá àṣálẹ́ títí ẹ̀ ò ní yá lásìkò ọ̀sán. Ẹni tó bá yan tàárọ̀ ọjọ́ oore rẹ̀ ò ní pẹ́ kó tó bẹ̀rẹ̀. Ìgbà òwúrọ̀, ìgbà ọ̀sán àti talẹ́ ó yẹ kó ní kálukú ọmọ tí sọ̀dá rẹ̀ ń fẹ́. Iṣẹ́ tó yẹ ká ṣe, èèwọ̀ tí ń ṣe lòdì síráwọ̀ ẹni, gbogbo rẹ̀ lọ́tọ́ ká mà. Bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ọ̀mọ̀ràn nínú oníṣègùn òbílẹ̀ tó mọyì inú ìgbín nínú kahun. Dr. Lukú ọmọ Àyàndáre tó lójú inú tó lè fàtẹ́lẹwọ́ ẹni béèrè. Ibi ìrìn àjò ẹ̀dá gbé ní kọ́kọ́rọ́, Olúwa ní fún ọ ṣe, kì í sọ̀rọ̀ àbámọ́dá. Gbogbo ẹni tó rebẹ̀ ló lérò yìí. Kí lóògùn ayé tó dojúkọ? Kí ni ìṣòro rẹ táyé fi ń dáná mọ́? Àìsàn wo ló fẹ́ sọ ọ́ dá láìlera? Èèwọ̀ kan gbọ́dọ̀ wáyé. Dr. Lukú ọmọ Àyàndáre ní ká ẹ wá lọ. Bísà ní bá ń sòjòjò, bóbìnrin ọ̀bá róyún ní. Bàbá ọgbọ́n mojú ògún, Dr. Lukú ló lè pa obì rẹ̀ nírè. Ọ̀pọ̀ àlá ló ní kálukú ńlá tó yẹ ká lóye ìtumọ̀ rẹ̀. Òwú aláǹtakùn tí ń kọ́ni lọ́rùn láàrin ọ̀dẹ̀dẹ̀. Mọ́ gbọ́ mi kò ṣàdédé ká mọ̀ káwó lójú oorun káwọn èèyàn ṣàdédé kórìíra ẹni. Àwọn àpẹẹrẹ burúkú tó léwu ni. Àìmọye èèyàn lọ́kọ̀ ọ̀run tàbáyọ̀ ọ̀run ń dà láàmú. Bó bá déwájú Dr. Lukú, ìmọ̀lẹ̀ gbogbo ọ̀rọ̀ yìí ọ̀tàn. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ènìyàn ló ń ṣiṣẹ́ tó dàbí aláìṣe. Àìmọye omidan ní tilé ọkọ délé ọkọ. Olúwa ọ̀dá ọbẹ̀, ìwọ gbọ́dọ̀ dákẹ́. Gbogbo ìdákulẹ̀ ìdákúrekú, ẹ̀tọ́ ni kí gbogbo rẹ̀ ó wá sópin. Ẹnìkan ń bẹ tó lè ràn ọ́ lọ́wọ́ nílànà ìbílẹ̀ Yorùbá tó dángájíá. Dr. Lukú lórúkọ rẹ̀, bàbá ọgbọ́n ojúlówó ọmọ Ìṣẹ́yìn. Ọmọ Àyàndáre òfin fáṣèké, ọmọ ọ̀dọ̀ àgbà ọ̀fọ̀pẹ̀lẹ̀ dálẹ̀. Abálájọ tí wí àti gùn ń jẹ́ wéréwéré. Bọ́ ọ bá rebẹ̀, òòyìn lọ́hùn lógo. Ẹni bá lè béèrè ní rí gbà. Dẹ́mi mọ́ra kí n pa ọ́ lórúkọ àìsàn tí í já. Sorí kodò kọ́ ọmọ lè sọ̀rọ̀ kí n fi ọ́sẹ̀ sí lórúkọ ìṣòro àti ìdààmú. Ẹni bá dákẹ́ títí ẹ̀ ọ́ bá kí kárí bọnú ọ̀tán ṣòro èèyàn. Ọmọ tó bá sípá olè yẹn gbé mọ́yà. Àmọ̀lé ọmọ ló ń gbèjà. Ọ̀ya gbéra ńlẹ̀ má fi wòsàn rẹ dọ̀la. Ọ̀la lè pẹ́ jù, ẹ̀mí ọmọ ènìyàn kì í pẹ́ bọ́. Tètè lọ kàn sí Dr. Sheikh Lukman ọmọ Àyàndáre, bàbá ọgbọ́n oníwòsàn ìbílẹ̀ ọkùnrin ńlá. Gbogbo irúfẹ́ ogun ayé tó bá dojúkọ kíákíá kò ní pẹ́ tí gbogbo rẹ̀ ó dìrọ̀. Ìwòsàn ìbílẹ̀ pọ́nbélé ni ìṣègùn tí wọn ò ní nǹkan èèwọ̀ nínú. Gbogbo tí ọ̀dà kọ̀dá nílé iṣẹ́ tiwọn. Ìgbàgbọ́ nínú Ọlọ́run àti bẹ̀rù ọba Èdùmàrè lọ́jọ́ kí titi ẹ̀ ọ́ yàtọ̀. Olú iléeṣẹ́ Dr. Sheikh Lukman Àyàndáre ń bẹ Lákíọ́lá Street, number 29, Lady Lack Road, second room by the right, Bàrígà nígboro Èkó. Tàbí káàkà sí wọn lópòpónà Onírèké, apá kejì ibùdókọ̀ Òkè Ìtùnú, Dùgbẹ̀ nígboro Ìbàdàn. Ọkọ̀ iléeṣẹ́ àtìsẹ́yìn ń bẹ Lákùnlé, bẹ́ẹ̀ bá ti délé alùbàtà nígboro Ìṣẹ́yìn. Ẹ̀lú wọn bàbá jẹ́ Dr. Lukman Àyàndáre gan lẹ́yìn fẹ́ ké sí 08032983298 tàbí 08089038658. Ó tún ní ẹ fi kàn sí wọn lórí wàsáàpù wọn. Ìlera gbá lògùn ọ̀rọ̀. Bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ló ní ká wí bẹ́ẹ̀. Ẹ má gbàgbé pé mo ti ṣàlàyé fún wa pé a ti fẹ́ kó kúrò ní Bàrígà pé Ìkòròdú là ń lọ. Ṣó ti yé dáadáa báyìí? Ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run bẹ̀ yín o. Ẹ̀yin tẹ́ máa ń lọ kó fáwọn èèyàn kan ń pé kó wá bá mi o. Ẹ jọ̀ọ́ wọ́n fún wọn lọ́sẹ̀ kan pé kí wọ́n máa wẹ̀ ẹ́ pé tí wọ́n bá ti à ń wẹ̀ ọ́ máa rá àwọn àpẹẹrẹ kan. Àwọn àpẹẹrẹ náà tó bá ti ń rí kó máa sọ. Tó wá jẹ́ pé ọ wàá kọjú ọ̀rọ̀ yẹn dàmí ọ máa béèrè pé
tí a bá ń lo nǹkan tí a wá ń rírọ àpẹẹrẹ bí wọ́n ti gbé nǹkan lé ọ lọ́wọ́ ibẹ̀ ní kan máa pè ó ẹjọ́ ọmọ fọlọ́ǹbẹ̀ yín o kẹ́nìkan máa pè mí púpẹ́ yẹn ń gba kíní kan bì kan o ẹ ti gbọ́ dáadáa báyìí ọlọ́run yóò gbàdúrà wa ara àánú gbà o. ọ̀rọ̀ ayé mà lé ọ̀rọ̀ ayé mà lé kò má yé wa o. Ọlábọ̀dé èmi alódé tó mímí àmì kanlẹ̀ bí ẹni gbọ́jọ́ kú báwọn. Adigun wo ọ̀rọ̀ ayé mi ti sú mi níṣẹ́ ló ń ṣe mí bí kí n lọ bínú para mi torí kò tiẹ̀ yé mi mọ́ gbogbo kọ́ńtíráàtì tí mò ń lé pàbó ló ń já sí ó tiẹ̀ wá tó ti àlákàlà ojoojúmọ́ tí mò ń lá bí kí n máa bára mi ní skul tí mo ti ṣe tán láti bí ogún ọdún sẹ́yìn tásùjọ́ mọ̀ ṣe exam papọ̀ bí mo ṣe ń rí owó lójú oorun bẹ́ẹ̀ ni mò ń jẹun lójú àlá ìgbà míì tiẹ̀ ń bẹ tó jẹ́ pé inú bojì òkú ní ti bára mi lọ́gànjọ́ òru ó tiẹ̀ wá tó ti jàǹkáwọ̀ tí ń kọ́ mi lórí ìrìn gbogbo ipá ni mo sì ti sà gbogbo ìgbìyànjú mi pàbó ló ń já sí tí ò ti wá tán fún mi báyìí. Kò tí ì tán fún ọ o ibi ó ti yẹ kó rójú tó sọ̀rọ̀ ayé rẹ ló tí ì mọ ṣèbórí tí ó gbẹni ní gbáláwo rẹ kò ní ibì kan bẹ tí wọ́n ti ń fewé àtegbò ṣiṣẹ́ agbára Elédùmarè tí mo mọ̀ boko ò sì jìnnà ìlà onírè kò ọ̀dọ̀ Dr. Sheikh Lukman Anyadare bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ní oníkálukú ti ń wá ojútùú sí ṣòro ayé rẹ kékeré ní ti àlálílá lọ́dọ̀ wọn ìtumọ̀ rẹ̀ àti ìgbésẹ̀ lóko tí wọ́n gbé lórí ẹni ọkọ ọ̀run tàbí aya ọ̀run yọ lẹ́nu ọ̀dọ̀ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà Lukman Anyadare ní Elédùmarè ti ń ṣiṣẹ́ agbára pẹ̀lú tewétegbè. Adigun dákun gbà mí júwe ọ̀dọ̀ fẹ́mi náà. ó lè kàn sí wọn ládùúgbò Akínọlá ojúlé kọkàndínlọ́gbọ̀n òpópónà lédè lac Bàrígà nígboro Èkó tàbí kó o yọ sí wọn ní òpópónà Onírèké àdójúkọ ibùdókọ̀ Òkè Ìtùnú Dùgbẹ̀ nígboro Ìbàdàn. ẹ̀ló iléeṣẹ́ ìṣègùn ìbílẹ̀ wọn rèé 08032983298 tàbí 08089038658. ìwọ náà kàn sí wọn lónìí kó rí bí bàbá ọgbọ́n ṣe fi tewétegbò dábìrà. àwọn kan ń jọba àwọn kan ń ṣẹ̀rú àwọn kan ń ṣe bí Olódùmarè ọmọdé òòjọ́ ń ṣaláìsí àwọn kan ṣàyè ẹ̀dá wa máa lọ àwọn kan ń ṣọdún àwọn kan ń sunkún àwọn kan ń wojú Olódùmarè. bó ṣe jẹ́ ni wọ́n ṣe rí fún yín yẹn ọ̀rọ̀ gbogbo yín ò ní dàrú ara àánú gbà wọ́n máa fòye sí lọ orúkọ mi ní Lukman Anyadare gẹ́gẹ́ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí ara àánú gbà wọn ire o. عن النبي صلى الله عليه وسلم أنه قال إن الله تعالى خلق عمودا بين يدي الأرش فإذا قال لا إله إلا الله محمد الله كيف أسكن ولم تغفر لقائلها فيقول الله تعالى قد غفرت له فيسكن عند ذلك صلى الله عليه وسلم.